ẹ̀yin ènìyàn wa ẹ lọ fa owó ìfipamọ́ yín tó wà nílé ìfowópamọ́ yọ láti fi ra ìbọn láti dáàbò bo ara yín lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ọ̀rọ̀ ti dójú ẹ̀. Ọ̀kan lára àwọn aṣojú ṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin òun ló sọ̀rọ̀ yìí o. Òun ló bá àwọn ará agbègbè rẹ̀ sọ̀rọ̀, ìyẹn ní constituency ẹ̀. Ó ní kí wọ́n lọ gba gbogbo àwọn owó tẹ́ ẹ̀ ń fi pamọ́ sílé ìfowópamọ́ tí àwọn ajínigbé dẹ̀ ń jí yín gbé, tẹ́ ẹ̀ rí nǹkan dáàbò bo ara yín. Ó ní ẹ lọ fa àwọn owó ìfipamọ́ yín tẹ́ ẹ fi sílé ìfowópamọ́ báǹkì láti fi ra ohun ìjà láti dáàbò bo ara yín. Ó dojú ẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́, níbo ni àwọn sínétọ̀ títí wá wà o? Àwọn rẹ́ẹ̀pù tó ń ṣojú gbogbo ilẹ̀ Yorùbá níbo ni wọ́n wà o? Ẹ wo Honorable Abdulmalik tó jẹ́ aṣojú ṣòfin wọn ní ìpínlẹ̀ Zamfara ní Bugulu, òun ló sọ̀rọ̀ yìí o látàrí bí wọ́n ṣe jí ṣíàmánu ìpínlẹ̀ Zamfara gbé ní abẹ́ àsíá APC. Ṣíàmánu alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jí gbé, wọ́n jí ṣíàmánu ìpínlẹ̀ Zamfara gbé. Níbẹ̀ ni ọ̀kan lára àwọn aṣojú ṣòfin wọn ti wá sọ̀rọ̀ wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ẹ̀yin ará ìlú, gbogbo owó tẹ́ ẹ̀ ń kó pamọ́, tẹ́ ẹ̀ ń kó sílé ìfowópamọ́, ẹ yá lọ lò ó kẹ́ ẹ fi ra nǹkan tẹ́ ẹ máa fi dáàbò bo ara yín. Ọ̀rọ̀ ti wá di bẹ́ẹ̀. Ọ̀gá ọlọ́pàá jáde lánàá ó sọ wípé àwọn ò fààyè gba kí àwọn èèyàn máa gbé nǹkan ìjà sọ́wọ́, wípé àyàfi ológun àti ọlọ́pàá. Ṣe rí pé àwọn nọ́ọ̀tì wọ́n ti ń tàpá sófin ọ̀gá ọlọ́pàá o. Àbí ìbọn ọmọ Yorùbá ní ọ̀gá ọlọ́pàá. Àwọn ará nọ́ọ̀tì wọn ò ní gbà. Ìdí tá a fi ní kí wọ́n pín ìlú yẹn nìyẹn. Wọ́n ní ohun ìjà olóró tẹ́ ní kí wọ́n máa gbé yẹn, òun á wá bá àwọn èèyàn tòun sọ̀rọ̀ kí wọ́n gbé láti fi dáàbò bo ara wọn. Ó lóun mọ̀ wípé ọ̀rọ̀ tóun sọ yìí wípé ó tàpá sí òfin constitution Nàìjíríà o. Ó ní ṣùgbọ́n kò sí báwọn ṣe fẹ́ ṣe pé ará ìlú gbọ́dọ̀ defend ara wọn. Ẹ wo bákan náà ni General Overseer Bàbá Adébóyè o, wọ́n sọ̀rọ̀ o. Wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn o. Wọ́n ní kí gbogbo kìrìsìtẹ́nì inú Nàìjíríà kí ẹ dáríjì àwọn o. Gbogbo ọmọlẹ́yìn Kristi wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn o. Kí ni ó tó eléyìí? Kí lẹ ṣe fún Bàbá Adébóyè tí wọ́n fi ń tọrọ ìdáríjì o? Bàbá Adébóyè tọrọ ìdáríjì o. Pàápàá jùlọ gbẹ̀yìn ọmọ rìdíìmù, wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn o. Àwọn rèé o. A fi ohùn sí. Wọ́n ní please forgive me o. Pé ìgbà táwọn sọ̀rọ̀ yẹn àwọn ò mọ̀ wípé kò sí nínú Bíbélì o. Ọ̀rọ̀ táwọn sọ yẹn wọ́n ní kò sí nínú Bíbélì o. A fi ohùn sí, ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ bí Bàbá Adébóyè bọ́n ṣe tọrọ ìdáríjì. Àti bàbá rí pé àwọn ti dàgbà. Àwọn ọ̀rọ̀ táwọn ti sọ sẹ́yìn yẹn kò yẹ káwọn bá dé ìjọba ọ̀hún. Kò yẹ káwọn dàgbà mọ́ bẹ́ẹ̀, tàbí tọ́lọ́jọ́ bá dé káwọn bá lọ bẹ́ẹ̀ pé àwọn àsìkò táwọn wà yìí àsìkò ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ kí a ka ìròyìn sí wa létí ká máa mú wá fún wọn tá a mú wá fún wa pọ̀ o. Ṣé ká máa mú lẹ́sẹlẹ́sẹ? Ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀. Wọ́n ní ẹ lọ fa owó ìfipamọ́ yín yọ nílé ìfowópamọ́ kí ẹ sì ra àwọn ìbọn agbára ńlá, ìbọn tó lágbára tó lókìmí dáadáa láti dáàbò bo ara yín, ni aṣojú ṣòfin ìjọba ní Zamfara Honorable Abdulmalik sọ fún àwọn ènìyàn agbègbè rẹ̀ o. Ó dojú ẹ̀. Honorable Malik Isuberu òun ló sọ fún àwọn èèyàn ẹ̀ o. Ní ọjọ́ 17 oṣù keje 2026 ni ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tí ń ṣojú agbègbè ìdìbò Maru Bugudu nípínlẹ̀ Zamfara Honorable Abdulmalik Isuberu tí a mọ̀ dáradára sí Sanya Bugulu ti rọ àwọn ará agbègbè rẹ̀ o láti yọ owó tí wọ́n fi sí ìpamọ́ kí wọ́n sì ra àwọn ohun ìjà láti dáàbò bo ara wọn lọ́wọ́ ìkọlù àwọn agbésùmọ̀mí. Aṣòfin náà sọ èyí lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú DCL Hausa ní ọjọ́ Àìkú nígbà tí ó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ gbígbé alága ìjọba ìbílẹ̀ Bugudu Nura Abdullahi lọ ní ipa àti pípa tí àwọn ọ̀daràn agbésùmọ̀mí pa
àwọn ọmọ ẹgbẹ́ ààbò rẹ̀ 4. Mo gba àwọn ènìyàn tí mo ń ṣojú wọn níyànjú láti fa owó wọn jáde kí wọ́n sì ra àwọn ìbọn fún ààbò ara wọn. Ohunkóhun tí wọ́n bá lè ní agbára láti rà, yálà AK-47, AK-49 tàbí ohun ìjà mìíràn, ó yẹ kí wọ́n ṣáájò owó ra àwọn ohun ìjà náà tí wọ́n bá mọ ibi tí wọ́n ti lè rà wọ́n, kí wọ́n sì dáàbò bo àwọn agbègbè wọn, ni aṣojú ṣòfin náà sọ. Ẹ̀yin ènìyàn wa, ìròyìn yẹn pọ̀, lẹ́kùnrẹ́rẹ́ ní ìròyìn yẹn, ṣùgbọ́n a ní ká kà fún wa lérèfé ni. Ẹ lọ sórí asaketvnews.com láti lọ ka ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ẹ bá wa gbọ́ ohun tí ọ̀kan lára àwọn aṣojú ṣòfin rẹ́ẹ̀pù nínú ilé ìgbìmọ̀ aṣòfin National Assembly, ẹgbọ́n nǹkan tó sọ. Abdulmalik ó ní bí wọ́n ṣe jí alága ìjọba ìbílẹ̀ gbé yẹn, ó lóun wá rọ àwọn ará agbègbè òun o wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o, èyí tó bá ní owó sí ìpamọ́ nínú ìtẹ́ ẹ̀ lọ ń kówó pamọ́ sí báǹkì, ó ní ẹ yá kẹ́ ẹ tètè yá gbéra lọ kẹ́ ẹ lọ yọ kẹ́ ẹ fi ra ohun ìjà, ìbáàjẹ́ AK-49 ìbáàjẹ́ AK-47, kẹ́ ẹ fi dáàbò bo ara yín o. Ṣe rí pé ó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ wípé kò sétò ààbò kan níbì kan, wípé ará ìlú gbọdọ̀ dáàbò bo ara wọn, kì í ṣe wípé ẹ máa wá kówó sí ilé ìfowópamọ́. Ajínigbé, àwọn ọmọ kínkìnkí, ọmọ ọdún kọ̀ọ̀kan, ọmọ ọdún 2, àwọn ọmọ tán tí gbọ́ lẹ́nu ọmú, àwọn ọmọ tí wọ́n ti gbọ́ mú lẹ́nu wọn, wọ́n wá kó AK sọ́wọ́, wọ́n fi wá máa wá jí odidi àgbàlagbà, jí pásítọ̀, jí pòfẹ́sọ̀, jí dókítọ̀ gbé, ẹ̀dẹ̀ kówó sí ilé ìfowópamọ́. Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn aṣojú ṣòfin sọ yìí, ṣó mú yẹ́sì lọ́dọ̀ yín? Ẹ jẹ́ ká rí lọ́ndà comment section. Ṣó mú yẹ́sì lọ́dọ̀ yín? Tó bá mú yẹ́sì, ẹ jẹ́ ká rí lọ́ndà comment section. Ara nǹkan tá à ń sọ fún wa nìyẹn, kí oníkálukú wa ní ìdílé sí ìdílé, ní baálé ilé, ẹ ní àwọn nǹkan tẹ́ fi dáàbò bo ara yín. Ìbàjẹ́ ti ìbílẹ̀ lọ́wọ́ yín ká, ẹ má kàn jẹ́ kí ará ìlú kọ̀ wá gbúndúkú láì ní nǹkan kan láti dáàbò bo ara wọn. Bó tẹ̀ jẹ́ pé ọ̀gá ọlọ́pàá sọ wípé iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá nìkan ló ní ẹ̀tọ́ láti lo ohun ìjà olóró. Ó dà, àwọn agbésùnmọ̀mí tó ń gbé jígàmù kiri ńkọ́? Ṣé rí pé ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ lánàá, aṣojú ṣòfin sọ̀rọ̀ lẹ́ni, àwa mọ ilé tó máa wá mú. Ṣé ti wá rí wípé àwọn nọ́ọ̀tì, gbogbo ọ̀rọ̀ tí ọ̀gá ọlọ́pàá sọ yẹn wọ́n ní 0 ni, wípé ní ọ̀dọ̀ àwọn o, òun á gba àwọn èèyàn òun ní ìmọ̀ràn o láti dáàbò bo ara wọn o. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa, kí ló tẹ́ bá wà rí sọ̀sì? Ìdí tá a fi ní kí wọ́n pín ìlú yẹn nìyẹn, torí olúkálukú ló ń ṣe títí ẹ̀, olúkálukú ló ń pàṣẹ títí ẹ̀ báyìí. Àwa tí a dẹ̀ wà nílẹ̀ Yorùbá, tá a jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ káwa náà ká wá nǹkan kan tá a fi dáàbò bo ara wa. Ìbàjẹ́ tìbílẹ̀, ìbàjẹ́ wíwọ́n ilẹ̀, nǹkan kí nǹkan tó olúkálukú bá ní níbi tá a bá dé, kó dáàbò bo ara ẹ̀ o, kó dáàbò bo ara ẹ̀ o. Bàbá Adébóyè wọ́n tọrọ ìdáríjì o. Bàbá Adébóyè wọ́n ní àwọn owó ìdámẹ́wàá, ìdámẹ́wàá o, ẹ mú ìdámẹ́wàá yín wá, wípé ìwọ tó o bá ti sọ ìdámẹ́wàá, ọ̀run àpáàdì ló ń lọ, inú iná kẹ̀wò ló ń lọ, ó ní rọrùn gidi wọ̀, ó ní wọ ọ̀run rere o. Bàbá Adébóyè ní ọ̀rọ̀ táwọn sọ yẹn pọ̀ jù, lóòótọ́ o, káwọn jẹ́wọ́ níbi táwọn bá dé pẹ̀lú ọjọ́ orí àwọn, wọ́n ní kò sí nínú Bíbélì, pé kì í ṣe bí wọ́n ṣe là kalẹ̀ nínú Bíbélì nìyẹn, wípé àwọn kàn fi títà wọn kún ni, àbí nígbà tí wọ́n ti lè jáde wá tọrọ ìdáríjì, a jẹ́ pé àwọn ló kàn sọ láyé ara wọn. Ó dà, jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Adébóyè. Wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn o. I'm going to be apologizing for making a mistake, for saying that if you don't pay tithe, you might not make it to heaven. I'm sorry, that's wrong. That's not in the Bible. What the Bible says is, ye have peace with all men, and holiness, without which no man shall see God. Now, let me tell you, listen to me. You know, it is possible to be right and wrong at the same time.
I prove it to you. I mean, I'm a scientist, so I know that. For years, we taught that light travels in straight lines. Now, is that correct? At least those of you who know a little bit of physics will say, sure, but light doesn't bend at corners, it goes straight. But later on we discover it's not just not straight as a rod. Light travels in waves. ẹ̀yin ènìyàn wa òun lè bá wa gbọ́ yẹn à ń ṣe Ọlọ́run gan ó ń dáríjì wá mélòó wá ní tàwa ènìyàn ẹlẹ́ran ara táwa nílè dáríjì ara wa ẹ gbọ́ wọ́n ní kẹ́ jèbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ wọ́n ní kẹ́ jèbù rẹ̀ o bàbá Adébóyè wọ́n ní kẹ́ dáríjì àwọn pátápátá ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa gbogbo kìrìsìtẹ́nì gbogbo ẹ̀yin ọmọ rìdíìmù ṣó ti tán nínú yín wọ́n ní kẹ́ má bínú on behalf of bàbá Adébóyè là ń bẹ̀ báyìí ẹ jọ̀ọ́ bá wa dáríjì wọn gbogbo ẹ̀yin tẹ́ ti san ìdá mẹ́wàá láti ọjọ́ tó ti bí yín láti pín ní sí tẹ́ ti ń listen sí wọn tó yẹ pé bàbá Adébóyè ní role model yín tẹ́ ti ń gbọ́ wọn tẹ́ ti ń tẹ̀lé wọn tẹ́ ti ń tẹ̀lé ìlànà wọn tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń gba owó oṣù báyìí gbogbo ìdá mẹ́wàá lẹ̀ ń san tó ní pé tẹ́ ẹ bá ti san ẹ ní rí ọ̀run wọ̀ pé ìṣúra yín ẹ̀ ń fi sọ́run ni ẹ̀ ń kọ́lé sọ́run ni wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn ṣùgbọ́n in one condition ni bàbá Adébóyè o àwọn gbogbo owó ìdá mẹ́wàá yẹn gbogbo properties gbogbo àwọn nǹkan tẹ́ ti fi kó jọ ó yẹ kẹ́ ẹ tà wọ́n kẹ́ ẹ lọ fún àwọn aláìní ní owó ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wípé láti inú yín wá ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ẹ kàn sọ láti inú yín wá ni pé kí wọ́n dáríjì yín pátápátá àwọn owó ìdá mẹ́wàá tẹ́ ẹ gbà yẹn tí olúkálukú ń san látara àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé tí wọn ò bá ti sọ ìdá mẹ́wàá yìí wọn ò ní rí ọ̀run wọ̀ o àwọn nǹkan tẹ́ ẹ wá fi owó ìdá mẹ́wàá yẹn kó jọ ẹ tà wọ́n kẹ́ ẹ lọ fi tọrẹ fún àwọn aláìní àwọn àkàndá ènìyàn àwọn abarapá opó gbogbo ẹwọ ìyà ń jẹ àwọn èèyàn nínú ìlú àwọn aláìní pọ̀ aláìní bàbá aláìní ìyá opó ẹni tó lọ́kọ ọmọ òrukàn gbogbo wọn ẹ lọ fún wọn nǹkan tó wà ní bíbélì nìyí àka ẹ̀yìn bíbélì o inú bíbélì ni àṣàkẹ́kà o bó ṣe wà nínú bíbélì nìyẹn o àwọn aláìní ìdá mẹ́wàá yẹn gan wọn ò ní pásítọ̀ lónìí o ẹ mú ọrẹ wá ọrẹ tí ẹ mú tọ́ ní kán mú wá yẹn àwọn aláìní ni wọ́n ní kí wọ́n fún wọn ò ní kí ẹ̀yin pásítọ̀ jókòó tí kẹ́ ẹ máa jẹ ìdá mẹ́wàá wọ́n ní kí wọ́n fún àwọn aláìní ẹ gbọ́ ẹ̀yin pásítọ̀ wa ní in the comment section jẹ́ ká máa rí in the comment section yẹn pásítọ̀ wa tẹ́ ẹ ka inú bíbélì tí kìí ṣe ẹ̀yin bíbélì lẹ́ka Bàbá Adébóyè wọ́n ti tọrọ ìdáríjì o ẹ gbọ́ lórí ọ̀rọ̀ tí Bàbá Adébóyè sọ yìí kí ni nǹkan tí ẹ rò pé ó yẹ kí Bàbá Adébóyè ṣe gẹ́gẹ́ bí ọmọdé tèmi bí mo ṣe sọ wípé gbogbo owó ìdá mẹ́wàá tẹ́ ti gbà yẹn tẹ́ ti fi kó ọrọ̀ jọ yẹn tẹ́ ti fi ra àyáàtì tẹ́ ti fi ra jẹ́ẹ̀tì yẹn ẹ tà á kẹ́ fún àwọn aláìní nígbà tí Jésù wà láyé kẹ́tẹ́kẹ́tẹ́ ló lò kò lo jẹ́ẹ̀tì kò lo àyáàtì kò kọ́ mansion kò kọ́ estate kò kọ́ yunifásitì ẹsẹ̀ sálúbàtà ni Jésù fi ṣe ìrìn rere ló fi tọ̀kálẹ̀ láti Násárẹ́tì lọ sí Íjíbítì lọ sí Gálílì lọ sí Bethlehem lọ sí gbogbo Damascus gbogbo ẹ lọ ka bíbélì láti Genesis to Revelation kí ló dé ẹ̀dẹ̀ ń dààmú ará ìlú ẹ kó àwọn èèyàn sí ẹlòmíì ò jẹun láti ìgbà yẹn ìdá mẹ́wàá ni back to back ìdá mẹ́wàá wà Bàbá Adébóyè ní ká sọ̀dá mẹ́wàá tá a bá sọ̀dá mẹ́wàá ẹ̀ nírọ̀rùn wọ ó dà bàbá rí pé àwọn ti ń súnmọ́ etí ilé bàbá rí pé ọjọ́ ogbó ti ń dé pé àwọn ọ̀rọ̀ wọn yìí o kò yẹ káwọn gbé fò bẹ́ẹ̀ yẹn àwọn gbọ́dọ̀ tọrọ ìdáríjì ẹ jèbùrẹ́ ẹ̀yin ènìyàn wa gbogbo kìrìsìtẹ́nì gbogbo ọmọlẹ́yìn Kristi ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì bàbá ẹ̀yin ènìyàn wa lára àwọn nǹkan tó yẹ kí àwọn pásítọ̀ máa ṣe ní Ṣèyí Mákindé wọ́n ti mú omijé kúrò lójú àkàndá ènìyàn kan o ẹ wo arákùnrin yìí wọ́n ní ìgbà kan wọ́n ṣe fọ́nrán síta wípé kò sí nǹkan míì táwọn fẹ́ tọrọ lọ́wọ́ Ṣèyí Mákindé yẹn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ju pé kó ṣàbá àwọn wá ibi táwọn máa forí àwọn kà sí
bó tẹ̀ jẹ́ yàrá kan bó ṣàṣe fáwọn. ẹ wo Ṣèyí Mákindé ó ti mómi jẹ́ kúrò lójú àkàndá ènìyàn yìí ó kọ́lé fún wọn ilé yẹn lè jẹ́ káwọn nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àìsọ àbí gbogbo àwọn tó bá fẹ́ gba ìjọba ìlẹ́kùn Olúwa gbà wọ́n ní kò. kọ́kọ́rọ́ ẹ bọ̀ wá lọ́wọ́ ẹ bọ̀ wá lọ́wọ́ ẹ fọwọ́ kejì bọ̀ wá lọ́wọ́. Wọ́n ń fẹ́ afọ́tò ẹ dúró sí kàkà yá ẹ tó fasilikéètì fún mi. I'm very happy, inú mi dùn gidigidi gan torí pé mi expect rárá. Iṣẹ́ bá kì í jà, a máa ń jà, mo ti ẹ̀ ti fẹ́ lọ. Ṣùgbọ́n mo gbọ́ ìyá mi pé wọ́n sọ fún mi pé tó bá yẹ pé làwọn bí wọn, kí ṣáwọn máa sọ wọ́n mọ̀. Mo jẹ́ dúpẹ́ lọ pé àwọn èèyàn fún mi nímọ̀ràn pé kí n dúró ti Ọlọ́run, mo jẹ́ dúró ti Ọlọ́run ti di àkókò yìí. Torí ọ̀tá fẹ́ gbé ara wọn ṣubú ṣùgbọ́n Ọlọ́run ò gbà. Àìmọye ọkùnrin tó sọ pé ṣé irú wọn ni mo lè fẹ́ pé kí n fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n mi ò tẹ̀lé ọ̀rọ̀ àwọn èèyàn. Mo gbé Ọlọ́run ràn mí lọ́wọ́ kì í ṣe pé agbára mi agbára Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So happy torí pé nínú ìtàn ìgbésí ayé mi eléyìí ó kọ́kọ́ máa jẹ́ experience in my life. mi ò rú eléyìí mo kàn ń lo pé kí n kàn yàrá méjì lásán mà ó kọjá òye mi mà ó kọjá òye mi. ẹ̀yin ènìyàn wa ṣe é bá wa rí Ṣèyí Mákindé náà ló ṣe yẹn ó dáa kán máa bá wa gbìyànjú láti máa ṣerú àwọn nǹkan wọ̀nyí torí nǹkan àlùmọ́ọ́nì tá a ní sílẹ̀ Yorùbá gbogbo wa la jọ ní pàápàá jùlọ àwọn àkàndá ènìyàn kí tẹ̀ ní àǹfààní tí àwọn àkàndá ènìyàn tí wọ́n tẹ̀ ń jẹ látara ìjọba. Ṣèyí Mákindé gbogbo yín òkè òkun lẹ ti lọ sílé ìwé o òkè òkun ẹ̀ ń lọ bẹ̀bẹ̀ ní lọ bákíyáàdì ní o gbogbo àwọn àkàndá ènìyàn ní òkè òkun ìjọba ló ń ṣètò ìwòsàn wọn jíjẹ mímu wọn ilé tí wọ́n fẹ́ gbé àwọn tó ń tọ́jú wọn ìjọba ló ń pèsè ẹ̀. ṣó wá dáa ẹ wo àwọn oríṣiríṣi àwọn àkàndá ènìyàn ní àárín ìlú àwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe fún wọn ní bó tẹ̀ ju 2-bedroom flat ẹ kọ́ sí agbègbè kan gbogbo estate tẹ́ ẹ ń kọ́ tẹ́ ẹ fi ń pe orúkọ àwọn ọmọ yín tẹ́ ẹ fi ń pe orúkọ ẹbí yín tẹ́ ẹ fi ń pe orúkọ ara yín yẹn ẹ ti ẹ̀ kọ́ estate kẹsọ wípé ibi yìí o for physical challenge people pé àwọn àkàndá ènìyàn o àwọn la kọ́ ibi fún ẹ tẹ́ ẹ ṣe kan ká tẹ́ ẹ rí gbogbo yín ni o kì í ṣe Ṣèyí Mákindé nìkan gbogbo ẹ̀yin gọ́vnà pátá àjọ ní nǹkan àlùmọ́ọ́nì ni èèyàn náà làwọn náà àkàndá ènìyàn ọwọ́ gidi ni wọ́n fi máa wọn ò fi ọwọ́ yẹpẹrẹ mú wọn lókè òkun lọ dé orí ọkọ̀ tí wọ́n fẹ́ wọ̀ public bus tí wọ́n fẹ́ wọ̀ gbogbo ibi tí wọ́n bá ń lọ ọ̀fẹ́ ni wọ́n ní káàdì tí wọ́n ṣe fún wọn tí wọ́n fi ń lọ sílé ìwòsàn tí wọ́n fi ń wọkọ̀ káàkiri gbogbo àwọn ọkọ̀ yẹn náà ló yẹ kẹ́ ṣètò ẹ̀ sínú ìlú kí ló dé ẹ̀yin pásítọ̀ irú àwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe náà ni Abádébóyè àkàndá ènìyàn irú ilé ìtẹ́sọ wípé wọ́n dáríjì yín yẹn irú kan tó yẹ kẹ́ kọ́ kalẹ̀ ní kẹ́kọ́ kalẹ̀ fún àwọn àkàndá ènìyàn estate ilé ẹ̀kọ́ fún wọn ilé ìwé ẹ̀kọ́ fún wọn pé kí ilé ìwé yìí o àwọn physical challenge o àwọn àkàndá ènìyàn ló ní o ẹ máa lọ bẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn ará ìlú adáríjì lábala ìyẹn ẹ bá wa dáríjì wọn àti ní ká ti mú débẹ̀ ni ẹ wo ọkọ tìyàwó arakọ tá à ń sọ nìyẹn o ó pọ̀ ọ́lẹ́ o ẹ wo àwọn ọkọ tìyàwó yìí báyìí ewúrẹ́ ni wọ́n lọ jí gbé gbogbo ewúrẹ́ tí wọ́n jí gbé tán torí mú wọn báyìí wọ́n ní 15 days ago làwọn bẹ̀rẹ̀ sí í jí ewúrẹ́ gbé ọkọ àtìyàwó ewúrẹ́ mélòó dẹ̀ ni wọ́n yìí jí gbé mẹ́ta wọ́n ní wọ́n tà kan 14,000 ìkan 15,000 ìkan 16,000 èló ni gbogbo owó yẹn lápapọ̀ ọkọ àtìyàwó gbogbo owó yẹn kò tí ì pé 50,000 45,000 naira ọkọ àtìyàwó ewúrẹ́ mẹ́ta wọ́n mú wọn o jẹ́ ká wo fọ́nrán yìí ká wo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ó yá mò ń gbọ́rọ̀ rẹ̀. èmi sá lọ bí sẹ́kọ̀ọ́ yẹn ni mo lóko bí agbẹ ní abo ewúrẹ́ báwo làwọ̀ ẹ ṣe rí. black báyìí kékeré nítorí ọ̀dọ̀ àwọn sì rẹ̀. ok mo ń gbọ́. wọ́n sáré èmi sá lọ oko ní kẹ́bí àgọ́ márùn-ún ẹni tí jí jáde pé tọ́ba rẹ̀ ní tí ó tà fún wọn. jẹ́ tí ìlú bá dá ọkọ̀ àti ìyàwó máa jí ewúrẹ́ gbé
ẹni tí ó rà ní ọwọ́ rẹ̀. ok ẹni yìí ló pe lọ́lọ́ bá wọn yá yẹn. lọ́lọ́ bá wọn yá yẹn ok. ìbàjẹ́ mi sàtọ̀ kojú pẹ̀tù lágbájá o ẹni yìí báwo ló ti padà sí o ọba ní àwọn ti ta o lọ pé mo wá nílò lọ́ta ó ní 16,000 mo ní 16,000 kí ló tó fi lè ta ní 16,000 pé owó yẹn kéré o pé kọ́kẹ́ fílẹ̀ gẹ̀ẹ́nì kéèyàn kẹ́ máa ṣe gẹ̀ẹ́nì ọ̀fẹ́ pé ju ntọ́lọ́jú náà ní ọdún sáré o. mo ń gbọ́rọ̀ rẹ. ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ sátọ̀ jíjà nígbà tí mi tọ̀ fún pé 2,500 náà mo gbà ní ibi owó sẹ́tẹ́ mi gbà lọ nínú 2,500 mo yá 1,000 kí tó lóko pé mo fi gbọ̀kadà lọ bìtì nígbà tí mo dé tọrọ yẹn dìjà 1,500 tí mo kó fún mi padà pé tó lágbájá owó ìbáwo ló ṣe jẹ́ ọ bá ní òṣòwò kankan lẹ̀ mọ́ lágbájá bá ń kó 1,500 tí mo kó fún èmi náà sá jẹun mi sá gbowó ńlọ́wọ́ pé ìrọ̀lẹ́ igi wọn ṣe bá parí ìjà ọ̀tọ̀ ìkẹyìn. ẹ ló ẹni mélòó lẹ kó ń bí. ọyọ kẹtí. àbí òfé da fún ẹni ẹ̀rọ kan bò. ẹni mélòó lẹ kó ń bí. ẹni mi tẹgbẹ́ jẹ mi kọ́ tí bàbá yín kọ́. ẹni mélòó lẹ kó ń bí. ẹni mélòó lẹ kó ń bí. jẹ gbọ́. yóò tọ́ mẹ́rin méjì àbí. ẹ. yóò tọ́ mẹ́ta. mẹ́ta ta ló kó fún. àjọ ń wá àti. ìyá mi. ẹ. bó ló ṣe jẹ́ sí ọ. báwo ló jẹ́ sí. jẹ́ tí ìlú bá da ọkọ àti ìyàwó máa jí ewé ẹni. sọ̀rọ̀. mélòó lẹ kó ń bí. mélòó lẹ kó ń bí. ojú bẹ́ẹ̀ lọ. mélòó lẹ kó ń bí. mẹ́ta la kó sí. mẹ́ta lẹ kó so àwọn kó fún yàyà mi. ẹ. lọ́wọ́ rẹ̀ náà lọ́wọ́ òun náà ni. òun ní bá yín tà ṣé ẹjọ́ ń wá ni. ìyàwó mi náà àjọ ń wá ni. ẹjọ́ ń wá náà ni ìyá ẹ ti gbọ́ bọ́kọ yín ṣe wí ṣe ti gbọ́ bọ́kọ yín ṣe wí ẹran mélòó ló kó lọ́dọ̀ yín nígbà ẹran mélòó lẹ kó mi. ládùúgbò tiwa yìí ni wọ́n ń sọ o. mẹ́ta mélòó lẹ kó. mẹ́ta ló kó ní sì fún mi mẹ́tẹ̀ẹ̀ta sí dé. ta ló kó. òun gẹ́gẹ́ ni o. ṣe ebi ẹjọ́ ń wá ni. ní máa ń pè mí. ṣe ẹjọ́ wà bẹ ẹjọ́ àjọ wá ni. ẹ àjọ wá ni. ẹjọ́ wà bẹ ẹjọ́ wá. àjọ wá ni. ṣe ẹjọ́ wà bẹ ẹjọ́ wá. ẹ àjọ wá. ṣe ẹjọ́ wà bẹ ẹjọ́ wá. ẹ ẹ ṣe ẹjọ́ wà bẹ ẹjọ́ wá. ẹ àjọ wá. mélòó lẹ kó. mẹ́ta. mẹ́ta tó ń bọ́lẹ̀ ta sí. ìgbà tí mo papò àwọn ìyá tí ń bẹ níbi ọ̀dọ̀ wa ni wọ́n bá wa pé àwọn tó rà. ẹ. àwọn ìyá tí ń bẹ níbi ọ̀dọ̀ wa wọ́n bá wa ta. ní wọn bá yín ta ẹ lẹ ta gbẹgbẹgbẹgbọ kalẹ̀ ẹ lẹ ta. atayọ wọ́n bá atayọ kẹ́ni kékeré àkọ́kọ́ mú kékeré tá a mú yẹn wọ́n tà ní 14,000 ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n tà ní 15,000 wọ́n ló tóbi jura wọn lọ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn ni wọ́n tà ní 16,000 16,000 kékeré mẹ́ta kékeré mẹ́ta lẹ́lẹ̀ sá kó ládùúgbò yìí kò ju mẹ́ta lọ níbo mi nǹkan nígbà wo lẹ ti bẹ̀rẹ̀. tẹ bẹ̀rẹ̀ rẹ kíkó náà lùyà rẹ níbo ládùúgbò yín ilé wo ládùúgbò bo nílẹ̀ dùn ilé jagun bo o tún fọ́ra. ilé jagun bo nílàdó nílàdó méjì wọ́n tún ní ẹdúró. nílàdó nílàdó ok ilé jagun lẹ ń gbé ẹ ti kó ń bẹ látàlẹ́ yìí lọ níbo lẹ wọ́n ń gbé níbi kẹlẹ́ lẹ́jọ́ ń gbé níjọ́ ń gbé àwọn ẹlẹ́kọ́ níbẹ̀ ilé jagun Adégbòye ta ló fún yín lé. ẹ̀yin ènìyàn wa ṣé iná bá wa gbọ́ ṣe rí pé ọ̀rọ̀ ńlá gidi lélẹ́yìí ìgbé ayé ó nira fáwọn ènìyàn gan-an ni nínú ìlú yẹn torí kò sí àǹfààní kankan tí ará ìlú ń jẹ látọ̀dọ̀ ìjọba ṣùgbọ́n ṣé ìgbé ayé ìṣòta ọkọ àti ìyàwó kó máa jalè kó lọ jí ewúrẹ́ gbé èló ni wọ́n wá tà ẹjọ́ mélòó ni wọ́n fi ná 40,000 àbí 45,000 yẹn 14 kan 15 kan 16 kan 45,000 ọjọ́ bẹ́ẹ̀ náà fi ná tán wọ́n á ná ọmọ àbí ṣé wọn ò ní ná ọmọ ṣé irú nǹkan tó fẹ́ fi lé ọmọ lọ́wọ́ náà lélẹ́yìí eléyìí ó ga o eléyìí ó ga o a dẹ̀ ní nǹkan àlùmọ́nì ẹ wo ìgbé ayé táwọn èèyàn ń gbé arákùnrin kan tí ó mú ẹbí ọlọ́dẹ yẹn wọ́n ti lọ dárúkọ ó wà lọ jẹ́ bí a family house arákùnrin yẹn gan-an ti lọ ń gbé tó ní wọ́n máa kúrò ń bẹ̀ ta ló fún yín nílé
ṣẹ́rí kan tá à ń sọ wọ́n á sanwó ilé o wọ́n lọ rẹ́ǹtì ilé ni o kì í ṣọ̀fẹ́ wọ́n á sanwó ilé o ṣé ìgbà ayé gidi lélẹ̀ tí àwọn èèyàn wa ń gbé yìí ó pọ̀ bẹ́ẹ̀ sínú ìlú oríṣiríṣi lójúmọ́ kan oríṣiríṣi fọ́nrán pẹ̀lú àwọn ìgbé ayé táwọn èèyàn wa ń gbé látàrí ìlú tó le koko nǹkan ò dẹrùn àti rọ́wọ́ mú lọ sẹ́nu ó nira gan nǹkan wọ́n oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìlú àfi kí Elédùmarè kó ṣàánú fún wa ẹ̀yin ènìyàn wa òun la ní ká fi wá tó wa létí o ẹ jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí lórí ohun tí aṣojú-ṣòfin yẹn sọ kí ló tẹ́ bá wa rí sọ sí wọ́n ní kí wọ́n lọ gba owó wọn tó wà nílé ìfowópamọ́ ìyẹn jẹ́ ẹni tó bá lówó sílé ìfowópamọ́ ẹni tó bá lówó sílé ìfowópamọ́ nǹkan kó ṣáà lo nǹkan kó wá ọ̀nà láti dáàbò bo ara ẹ̀ àbí kó ṣáà wá ọ̀nà kan tàbó láti dáàbò bo ara ẹ̀ ẹni tó lówó sílé ìfowópamọ́ ṣùgbọ́n èyí tẹ́ ẹ lówó sílé ìfowópamọ́ tẹ́ ẹ ń kójọ síbẹ̀ tí wọ́n bá dẹ̀ jí wọn gbé wọ́n á gba 50 million wọ́n á gba 30 million nǹkan tẹ́ dẹ̀ fẹ́ lò láti dáàbò bo ara yín bóyá ló pé 200,000 ẹlòmíì dẹ̀ ní more than 100 million. àwọn lọ́balọ́ba àwọn rẹ́ẹ̀pù sínétọ̀ wa bọ́n ṣe ní sínú àkáǹtì nìyẹn tó yẹ kí wọ́n yọ ọ́ ń bẹ̀ kí wọ́n fi ra ohun ìjà láti fi dáàbò bo ilẹ̀ Yorùbá wọ́n ń wò wọn ò dáhùn tó bá ti wá jí wọn gbé àmà wá sákiri irú ṣíàmà nìyẹn báyìí wọ́n jí gbé ṣé ti mọyé wọn bẹ́ẹ̀ Elédùmarè kò ṣàánú fún wa ẹ máa bá wa pín ètò wa ìyẹn ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí ẹ bá wa pín lógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ èmi ní ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ máa bá wa ka àwọn ìròyìn wa tá à ń gbé jáde lórí Àṣàkẹ́ TV news ẹ bá wa subscribe sórí YouTube channel yìí torí pé YouTube channel tó tún ní ìkànnì tó tún ní pọ́nbélé ẹ bá wa subscribe sí ẹ ṣeun ọwọ́ tẹ́ ẹ fi ṣe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lẹ́tà ayọ̀ lẹ́tà oríire lẹ́ẹ̀ fi ọwọ́ yẹn gbà láṣẹ Ìdùmarè ká nípàdé ayọ̀ ìpàdé wa bí oyin ire o ire kàǹkà láyọ̀ o Àṣàkẹ́ TV show. Àṣàkẹ́ TV show.